bó o láti sọ̀rọ̀ àwọn máa lè sí. bó o lẹ́sẹ̀ sọ̀rọ̀ àwọn máa lè Yorùbá sí ìran Yorùbá kí ló dé. ìran Yorùbá ní í ṣe Yorùbá ìran Yorùbá ní í gbẹ́ Yorùbá lẹ́sẹ̀. Adékúnlé Àràká mo sọ lọ́jọ́ tó pẹ́ mo ní kẹ̀sí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe bòlò tí ò ní rùn gbẹ́ rárá. ẹ̀gá ta lódó ẹ̀làta lọ́lọ́ ata ò ní pàwàdà ọjàre bẹ́ẹ̀ sì ni gbogbo dédé ẹ̀yìn ọmọ àlè irú ata ò ní tátàdì láéláé. kí ló ń ṣe Fẹ́mi Gbàjàbíàmílà náà Speaker House of Rep onísọkúsọ alásọkójẹ ọmọ àlè pọ́nbélé ẹ̀rí bóòdù àǹdẹ̀sán yìí ṣe ń tàṣírí àwọn ọmọ àlè gbogbo ńbẹ́nu ọba ńbẹ́nu joyè ńbẹ́nu gómìnà ńbẹ́nu kọmíṣánná ńbẹ́nu aráàlú pátápátá ọmọ àlè oníṣẹ̀ṣe ọmọ àlè iṣẹ́ ọmọ àlè náà wọ́n ó sì máa ṣe. ọmọ àlè tó kówó jẹ owó constituency rẹ̀ nílùú Èkó ó fi 100 million ṣe ọjọ́ òbí fún ìyá rẹ̀ ẹ wá gbọ́ ó kó tajà tẹran rẹ̀ Dubai wọ́n lọ náwó wa nàkúnà àwọn ẹranko àwọn arúgbó àpà. Oòduà nation yìí ló gbé bá kínní kọ̀sọ́gbọ́n tẹ́ ẹ fẹ́ dá inú Nàìjíríà lẹ ti ń jẹ lẹ ti ń mu torí owó tẹ̀ ń jí náà ni ẹ ti mọ̀ pé tá a bá gbé Oòduà nation kò ní síjẹkújẹ kò ní sànkówó jẹ. ẹ fẹ́ ká kó nu Nàìjíríà yìí ẹ fẹ́ tà wá sóko ẹrú. gbogbo ọmọ ọkọ pátápátá tọ́jú ọmọ Yorùbá gidi ẹjẹ́ àpawọ́pọ̀ ká láwọn máa lè lọ. wọ́n ti wà káàkiri ẹ̀rí nǹkan ọ̀kan pàtàkì nínú ọmọ àlè ní Fẹ́mi Gbàjàbíàmílà. ó ń fi agitation for Yorùbá àwa tá à ń jà fúnlẹ̀ wa tá a ní ká kó lóko ẹrú ká dádó ká lórílẹ̀‐èdè tiwa ká gbòmìnira tiwa ó ń fi wá Boko Haram àti bandit. ó ń pè wá lọ́daràn olórí burúkú àwọn gan lọ́daràn tí ń jalè owó òlú lẹ̀ ń kó ẹ̀ níṣẹ́ lápá ẹ jalè ẹ kà sóòrí abirùngbọ̀n bí irùngbọ̀n ewúrẹ́ Fẹ́mi olójú kankan kan bí ẹ̀rẹ̀ ná ọmọ àlè pọ́nbélé ni ọ́ o bálálẹ́ bá ní ọ́ dáa fún yín aláàárọ̀ níjọ́ yẹ̀yìn ẹ gbà bẹ́ẹ̀.